ẹ má sì mí gbọ́ o gbogbo àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ bá pátá lórí fídíò yìí kò sẹ́ni tí mo yọ o kò sọ́tà mi nínú wọn kò dẹ̀ sọ́rẹ́ mi nínú wọn mi ò mẹ́ni kankan nínú wọn ṣùgbọ́n mo fẹ́ ká fi ọ̀rọ̀ tiwọn yẹn ká fi ṣe àríkọ́. oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn sì fi ń wo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń wáyé láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé àti gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ Alhaji Oríyọmí nílẹ̀ Ìbàdàn tó náà jẹ́ olùdíje sípò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú Accord Party. Kí ni bàbá yìí wí? Kí ni bàbá yìí sọ nípa àwọn ọ̀rọ̀ tó ń wáyé aáwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Mákindé àti Oríyọmí tó fi mọ́ Súrì Ìlúpéjú? Àwọn tí bàbá yìí mẹ́nu bà pọ̀ nínú àlàyé tó ṣe. Ẹ jẹ́ á wò, ẹ jẹ́ ká jọ gbọ́. Tá a bá wá wò, tá a bá gbọ́ tán, kẹ́ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye ti yín o. Ṣé gbàgbé pé ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀, làákàyè ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń gbé ọ̀rọ̀, la fi máa ń wo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Bó ṣe rí lọ́dọ̀ tèmi ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín. Bó ṣe rí lọ́dọ̀ tiyín ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tẹlòmíì. Bọ́ba Elédùmarè bó ṣe dálé ayé nìyẹn o. Kí n má pọ̀ lọ́rọ̀, ẹ jẹ́ á wò ó, ẹ jẹ́ á gbọ́n tárákùnrin yìí sọ. ẹ má sì mí gbọ́ o gbogbo àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ bá pátá lórí fídíò yìí kò sẹ́ni tí mo yọ o kò sọ́tà mi nínú wọn kò dẹ̀ sọ́rẹ́ mi nínú wọn mi ò mẹ́ni kankan nínú wọn ṣùgbọ́n mo fẹ́ ká fi ọ̀rọ̀ tiwọn yẹn ká fi ṣe àríkọ́. ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra ìwọ tó wà nípò agbára lénìí ṣètò ní torí ọ̀la. Gọ́vnà Ṣèyí Mákindé ẹ kú iṣẹ́ Ọlọ́run aláàánú bẹ́ẹ̀ kú iṣẹ́ takuntakun Ọ̀yọ́ gbẹ̀yìn ẹ ṣàkọwọ́ bọ inú Ọ̀yọ́ tùbùtùbùtùbù inú mi kàdùn pé kò sẹ́ tẹ́ ẹ fọwọ́ bà Ọlọ́run gbọ́ ẹ ò gbàdé kọ́kọ́ kí Aláàfin Ọ̀yọ́ mọ́lẹ̀ ẹ gbó bàbá ń jìgìjìgìjìgì tó ìyẹn lọ mo sọ ọ́nà mo ní lórí fídíò mi kan gbà náà mo ní kí gómìnà wa tó lọ wọ́n fà pẹ́rẹ́ lílẹ̀ ẹgbẹ́ tó yẹ tó ń balẹ̀ lórí bàbá Ládọjà the governor agbára yẹn ṣe ń gùn yín bẹ́ẹ̀ náà ló tó ń pa yín bí ọtí ẹ fà ìyẹn lọ ẹ padà wá bí òṣèlú yẹn padà governor Mákindé ẹ rántí pé àwọn kan ló ti ń bápò yìí bọ̀ àwọn kan ló ti ń bá bọ̀ kẹ́yìn tó débẹ̀ ẹ burú wàhálà ẹ burú tẹ bá ń gbò fúnni lẹ́dí ẹ̀sìn fi gbòdìdí ẹni lọ́wọ́ ẹni wàhálà èṣù kọ́ ní jẹ́bẹ̀ Ọlọ́run aláàánú gbọ́ Gọ́vnà Mákindé ní jẹ́bẹ̀ kẹ́gbọ̀n sọ ṣáájú ẹ̀wọ̀n tó wojú Aláàfin Ọ̀yọ́ rí kálukú tá Aláàfin Ọ̀yọ́ níbẹ̀rẹ̀ òun náà ni ẹ̀wọ̀n tó wojú Ládọjà náà rí kálukú tó Ládọjà níbẹ̀rẹ̀ òun náà ni ẹ̀wọ̀n Oríyọmí ò lè gbàgbé yín láyé wọ́n bá tẹ̀ wá débi tó bá kọ̀ǹtẹ́sì náà tó bá ó bá kódà kó wọlé ò lè gbàgbé yín láyéláyé torí ẹgbẹ́ Oríyọmí jìkìjìkì Ọlọ́run ló ní ọjọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀ Gọ́vnà Mákindé wọn aláyẹ̀ burú ẹwà wọn Súrì ẹwà àwọn èyí tí ò Súrì náà ẹwà auxiliary ẹbí mo wá ń lọ lélẹ́yìí ẹni ayé yẹ kó máa ṣọ́ra Súrì àtàwọn auxiliary tí aburú ọ̀rọ̀ yìí wá bà ní lórílẹ̀ ní tí Gọ́vnà Mákindé ṣe wọ́n bó ṣe wọ́n yìí ẹ gbọ́ àlàyé yìí. ìgbà tó dijọ́ kẹta tí gómìnà dórí àlefa wọ́n ṣe pè mí níyẹn wọ́n bá ní wọ́n fẹ́ rí mi ní government office ní secretariat mi wà surprise pé wọ́n pè mí mo dẹ̀ kọ́ọ̀lù àwọn ọ̀gá mi àwọn alẹ́ṣì gbogbo àwọn bàbá yìí náà mo pè wọ́n ní gómìnà tuntun sọ pé wọ́n fẹ́ rí wa o bàtà dé secretariat náà bá lè mi nìkan ni màá wọlé kí ló dé báwo lèmi nìkan ṣe máa wọlé ṣe fà ní option mo láti wọlé ìgbà tí mo jókòó lọ́dún yẹn pẹ̀lú gọ́vnà jókòó báyìí commissioner of police ìgbà yẹn jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ garrison commander jókòó lẹ́gbẹ̀ẹ́
director of SS jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, commander of civil defence wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ governor. Ó dẹ̀ pọ́n márùn-ún nìyẹn, wọ́n jẹ́ mẹ́fà. Èmi jókòó síwájú wọn báyìí. Èmi nìkan. N tí máa surprise, wọ́n kàn sílẹ̀kùn kan ní secretariat yìí. Bọ́sì láàrin náà ṣe, wọ́n ṣe sílẹ̀kùn fọ́sì láàrin ni. Ṣé ìpéjọ ti lọ́wọ́ náà báyìí. Bọ́sì láàrin náà bá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n náà ń wò wá, àwọn security náà ń wò wá. Governor ní bàbá èjì ògbè ẹ̀yin àti kejì yín àwọn fẹ́ kẹjọ lọ ṣe meeting. Àwọn fún wa ní 30 minutes kájọ lọ ṣe meeting. Àwọn ó jókòó dé wa. Mo wà surprise. And I told the governor on that day, this is government office. Ilé-iṣẹ́ ìjọba lélẹ́yìí. NURTW is not parastatal of governor. It's not the parastatal of your state governor. I told the governor on that day. Tọ́ bá ń gbọ́ wọn máa gbọ́ mi báyìí. Mo ní kò possible kémi àtọ̀sí láàrin kájọ ṣe meeting ní bíbáyìí. Expel man Abuja náà ti expel ẹ̀. Ẹgbẹ́ òde tí gbà wọ́n padà. Tí n bá dẹ́rù yẹn wò, it means mi mọ̀ nǹkan tí mò ń ṣe nìyẹn. Àyè ó state chairman. Tí mo dẹ̀ mọ̀ pé ní wọ́n ti expel ẹ̀. Kúrò nú ẹgbẹ́. Ẹ wá ní kémi àti ẹjọ́ lọ ṣe meeting. Meeting wo la fẹ́ ṣe tó fẹ́ ṣe sórí ẹ sọ fún mi. Wọ́n ní kò ní ò sọ̀rọ̀. Ẹ bá gbọ́dọ̀ tó sọ lọ́dún yẹn. Ó ní àwọn eléyìí ìjọba wọn ti lọ. APC ni wọ́n ṣiṣẹ́ fún. Ìjọba tó ń lóde yìí o. Òun ló ń fẹ́ ṣe state chairman. That was what he said on that day. N tó sọ nìyẹn. Okay o. Ẹ wá wo tó ṣẹlẹ̀ sí auxiliary àti Suri tó jẹ́ boys auxiliary báyìí látọwọ́ gómìnà Ṣèyí Mákindé fúnra rẹ̀. Gbogbo àtúnpadà elect in 2023 ọlọ́run tó ṣe àmì àwọlé so Saheed ni ó pe ọ̀gá wa Alhaji Mukaila Lamidi Ọ̀ṣùlárì pé iṣẹ́ ti yàtọ̀ àwọn tíkẹ́ẹ̀tì kan wà sí àwọn kòkun iṣẹ́ lẹ́lẹ́sì rẹ̀ tíkẹ́ẹ̀tì ẹyọ kan ní àǹjá fún ọkọ̀ kan ẹni mo tó wá ní tíkẹ́ẹ̀tì ló gbà ó mọ̀ wá kú tíkẹ́ẹ̀tì dé ó lọ bí 15 òpè kan lágọ́ wọn sàkó gbẹ̀mí sí ìsà ọ̀gá ní kò lè ṣe bó làwọn ti fẹ́ ṣe bó làwọn ti fẹ́ tà fún àwọn eléyìí tí ò lè di ìṣẹ̀lẹ̀ nù ṣùgbọ́n wọ́n jẹ́ ká máa ṣe bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ tára fi dẹ àwọn ọmọ aráàlú àti dráìvà ìyẹn ní ọ̀gá sọ àjẹkù òun bẹ́ẹ̀ ni mẹ́tò yẹ àti bí ìjọ́ kejì ọ̀rọ̀ tẹ́wàá pẹ́kọ̀ gọ̀lọ́ resign pẹ́tọ̀ gọ́ọ̀bà resign lójú ẹ̀ bá rí kò fara mọ́ wọ́n àwọn brazil yòókù àtàwọn ìtajọ́ ṣiṣẹ́ wọ́n tẹ̀lé lọ ṣùgbọ́n mi dúró nígbà tó ga ò lọ nínú ò lè bá wọn ṣiṣẹ́ o tí wọ́n padà àrẹ́sì ọ̀gá ẹ̀ wọ́n ti mọ́lé so ojú bí oṣù 5 sí 6 lọ́sẹ̀ tí ọ̀gá orí yọmí jáde àìjọ ṣiṣẹ́ fún wọn náà nígbà yẹn náà ni ọ̀dà mo dẹ̀ wá darapọ̀ mọ́ wọn bí mo ti dárọ́ nìyẹn o ó sì ránṣẹ́ wá pé ṣé bẹ́ẹ̀ lọ́yọ́ kí n lọ ìyẹn tó bá ọ̀nà tó yí bu wa ìbá ń pèlè SSF ọ̀rọ̀ wa pé ṣé bẹ́ẹ̀ lọ́yọ́ kí n lọ kí n wá ìlé wa o mi ò lè wá ó yẹ dídí báyìí báyìí nìyẹn pé mi ò lè wá òfin mi lẹ̀ pẹ̀lú ibi tí mo wà lọ́wọ́ bá àdúrà wa so ó tún padà wà ránṣẹ́ wá tó bá àwọn wá ìgé pé tí mo bá kọ̀ tí mo lẹ́yìn tí máa tẹ̀lé nìyẹn tójú mi bá rí kí n fa mọ́. Ẹ ti gbọ́ ẹ ti rí Saheed Òṣùpá káre ó ní ọbẹ̀ tá fàbò sí kò ná ẹ̀ kò ní jìnnà bọ̀rọ̀ o kàkà kó jìnnà àrùpaná náà ni Òṣùpá ẹ jọ̀ọ́ ẹ má sì mí gbọ́ o orin tí mo kọ yẹn mi ò fi against auxiliary àti Suri omi ò fi yọ wọn o nǹkan ìbànújẹ́ gidi ló ṣẹlẹ̀ yìí o àfi kí ẹ dẹ̀ dúró tí máa yẹn gidigidi ẹ gbọ́ bí odidi ọkùnrin tí ó máa bọ̀ tẹ́lẹ̀ tí ló máa mì ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ tó ń sọ kó tó ń ké ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi gbé ìjọba fún wọn tí wọ́n bá pè mí náà pé wọ́n á gbarú ẹ̀ èmi náà ó gbà á o ẹ má sì mí gbọ́ o mi ò fi yọ wọn o mo dẹ̀ nígbàgbọ́ pé káàbá tí kú ìrètí sì ń bẹ ilé tí wọ́n wó mọ́mọ́ yẹn lọ́wọ́ yẹn kò sówó kékeré ìkànnì ìjọba lọ́wọ́ àwọn kan tí wọ́n gbé sọ̀sọ̀ fún auxiliary ẹ ò bí wọ́n ṣe gbà ẹgbà tó tún wá fẹ́ bá àwọn auxiliary náà jẹ́ ṣe é torí báyìí ẹ̀yin tí gọ́vùnà Mákindé gbàjọba lọ́wọ́ yín tó gbé fún auxiliary ẹ̀yin ọ̀yá tètè máa yá lọ dúpẹ́ kìrìsìtẹ́nì inú yọ́n máa lọ gbégbá ọpẹ́ kí mùsùlùmí ni yọ́n máa lọ sàlẹ̀ amúdòlì láàyè ṣèbí àgbàjọba lọ́wọ́ tí ni wọn ò fọwọ́ bà yín ẹ wá wò ó gbogbo èrè tí auxiliary àti Suri tí wọ́n lè bá wọn jẹ lẹ́yìn Mákindé
ẹ̀rí mi tó já sí báyìí gọ́vnà Mákindé tẹ̀sí kú díẹ̀ káàtó ẹ sì rún ogún wọn lójú ẹ̀mí wọn náà ilé yóò dáa ẹ kú òǹpo tẹ̀sí ní kàkà kíkú mọ́ jẹ sèse àfi ṣàwàdànù ẹ gbàgbé pé àwọn pípò ti wúlò fún yín rí ni oh my god ẹ̀yin olóṣèlú ẹ̀ máa ń ronú o ẹ wo Oríyọmí náà pẹ̀lú èrò ẹ wo tẹ́ bá yí Oríyọmí náà dé Ọlọ́run ló tiẹ̀ ní kí yẹn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó rojọ́ ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ díẹ̀ ló kù kọ́ sọ pé òun ò sí mọ́ àbá ẹni tí ó bá dépò yìí ó dépò yìí gọ́vnà ẹni tó bá máa débẹ̀ tọ́lọ́run bá ló máa débẹ̀ kó mi agbára tẹ́rí kẹsà yóò débẹ̀ àṣẹ Ọlọ́run ni ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ kò yẹ fẹ́ kọ̀ you will leave this position whether you like it or not you will leave the position àwọn kan ló ti ń lo ipò yẹn bọ̀ kẹ́yìn tó bọ́ síbẹ̀ ẹ sì máa kúrò ńbẹ̀ ẹ gbùpá akọ yín wò ó dé tán ẹ̀yin ló di ẹlẹ́sìn àná tọ́kì fẹ́ yàgò fún ẹ̀kọ́ nílé yìí gbogbo ẹ̀yin tẹ́ olóṣèlú ń lò yín lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ̀kọ́ ẹni ẹ̀yin léyìí fún gbogbo ẹ̀yin tí olóṣèlú ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ kẹ́kọ̀ọ́ lára Suri ẹ kẹ́kọ̀ọ́ lára Auxiliary ẹ padà kẹ́kọ̀ọ́ lára Mákindé náà Ọlọ́run aláàánú gbọ́ bó ṣe rí mo sọ fún yẹn. ọ̀nà àbáyọ ti wà fún gbogbo obìnrin tí oyún ìju bá ń dà láàmú oyún ìju fibroid oyún ìju tó bá mú ọmọbìnrin a máa da ọmọbìnrin láàmú a máa sọ nǹkan oṣù ọmọbìnrin di ségesège a máa jẹ́ kí ẹ̀jẹ̀ àwa ìdákọ́ máa wá fún obìnrin lásìkò nǹkan oṣù a sì máa da àgọ́ ara láàmú. bákan náà oyún ìju kì í jẹ́ kí obìnrin ó rí oyún ní lóyún obìnrin tó bá ní oyún ìju fibroid. tẹ wá rí fibroid yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní fibroid tí wọ́n ń ṣiṣẹ́ abẹ ó ní ó máa ń padà ní oyún ìju máa ń padà jẹyọ lára wọn lẹ́yìn iṣẹ́ abẹ tán bá ṣe fún un. mo wá mú ìlànà tewé àtegbò kan wá fún yín ìtọ́jú ewé àtegbò ni ìlànà tewétegbò ni tí yóò mú àrùn tàbí àìsàn fibroid oyún ìju kúrò lára yín tẹ́ẹ̀nì gbúrò ẹ̀ mọ́ ìtọ́jú ìlànà tewétegbò tí mò ń sọ fún yín yóò wú ti gbòǹgbò yóò wú fibroid oyún ìju kúrò nínú ilé ọmọ yín yóò wú ti gbòǹgbò tẹ́ẹ̀sì ní gbúrò fibroid oyún ìju mọ́ tẹ́yìn náà di ẹni tí ó ń finú ṣoyún tí ó fẹ̀yìn gbọmọpọ̀n. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn ó ní kẹ́ ẹ pè kẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ ṣàlàyé fún wọn. ìlànà tewétegbò ní tẹ́yìn náà ó sì dúpẹ́ torí pé àwọn tí wọ́n lo ìlànà tewétegbò tí mò ń sọ fún yín nípa rẹ̀ yìí wọ́n dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà di ẹni tó róyún ní tí wọ́n sì bímọ láyọ̀ àtàlàáfíà tí kìí ṣe ẹnìkan tí kìí ṣe méjì. ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn oṣù pẹ́ yín náà dúpẹ́ oyún ìju fibroid yóò dùn ìgbàgbé nínú ayé yín bó ṣe jẹ́ nìyẹn. ẹ wá jẹ́ kí n mú